gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò Àmásọ̀yìnbó. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Òun náà ló wà bí o. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ó kì í síbẹ̀. Ó dà pé ẹ gbowó oṣù ni. Ẹ máa ṣiṣẹ́ fowó yín, àbí? Bẹ́ẹ̀ ni, ẹ máa sọ̀rọ̀ sókè o. Àwọn òfin tó wà ń bẹ̀ ni wípé ẹ máa dáhùn ìbéèrè 10. Ẹ máa sọ èdè Yorùbá láì fi èdè míì sí. Lẹ́yìn yẹn, ẹ máa gbowó lọlé. Tẹ́ bá wá ṣètò yìí, tẹ́ ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, ṣùgbọ́n tẹ́ ẹ ṣe àwọn ìbéèrè tẹ́ wá wà níbi ẹgbẹ̀rún lọ́nà 100. Owó tẹ́ bá ti jẹ sílẹ̀, a máa fi ìlọ́po sí. Bóyá ẹ jẹ ẹgbẹ̀rún lọ́nà 100, a máa fún yín ní ẹgbẹ̀rún lọ́nà 200. Ṣùgbọ́n tẹ́ bá ń sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá tí ìbéèrè ṣì wà ńlẹ̀, tẹ́ di ẹgbẹ̀rún 10, tẹ́ wá ní ó ti tó, mo fẹ́ máa lọ, ẹ máa mẹ́gbẹ̀rún 10 lọlé. Ṣùgbọ́n tẹ́ bá tún rán rí mọ́ pé mo fẹ́ máa dáhùn ìbéèrè mi o, tẹ́ bá ń gbà, owó yín á tún máa padà lọ sókè. Ẹ̀rí kó dáa gan. Ó dáa gidi gan ni. Gidi gan ni. Kí lorúkọ yín? Káyọ̀dé Adégbọlá lorúkọ mi. Káyọ̀dé Adégbọlá. Ó ní láti sọ nǹkan kan nípa Másọ̀yìnbó táwọn wò lẹ́nìí. Àjọ bẹ̀rẹ̀ ẹ̀ ni. Àjọ pilẹ̀ Másọ̀yìnbó ni àbí irọ́ mo pa. Àwa gbé. Mo gbọ́ ọmọ ìyá mi wá jókòó. Ó yá, ẹbí wọ́n ṣe ẹ rí ìbéèrè. Rárá. Kó má di pé èèyàn tó gbé wá ó mọ̀ tẹ́lẹ̀. Ó yá, ẹ fún wọn. Iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe ẹ dúró. Agbẹjọ́rò ni mi. Agbẹjọ́rò. Bẹ́ẹ̀ ni. Mi ò purọ́ lóòótọ́. Agbẹjọ́rò. Bẹ́ẹ̀ ni. Ní ó dáa. Ṣé tá bá jọ wà nílé ẹjọ́ báyìí, ká gbà pé mo jẹ́ ọ̀daràn, ẹ fẹ́ gbè lẹ́yìn mi àbí ẹ fẹ́ gbè sẹ́yìn mi, báwo lẹ ṣe máa bá mi sọ̀rọ̀ ní Yorùbá? Ẹ ń sọ̀rọ̀, ẹ ń bá adájọ́ sọ̀rọ̀. Òyìnbó la máa sọ bẹ́ẹ̀ yẹn. Èmi ò gbóyìnbó, adájọ́ náà ò gbóyìnbó. Ó tán, ẹ jẹ́ a lọ sí orí ìbéèrè. Ẹ dúró, mo máa lọ sẹ́wọ̀n ni. Bẹ́ẹ̀ ni. Ẹ gbé ìbéèrè jáde. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ẹ má kọ mi lẹ́nu. Ó tọ́dún mélòó tẹ́ ti ń ṣiṣẹ́ agbẹjọ́rò? Ó ju ọdún 10 lọ. Ẹ ti di ògbóǹtarìgì nìyẹn. Bẹ́ẹ̀ náà ni. Ẹ ṣáà ń ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀, ká máa wí pé bẹ́ẹ̀ náà gíngíngíngí bẹ́ẹ̀ náà ni. Ó dáa, ẹ fún wọn níbẹ̀rẹ̀. Kí ni ìyàtọ̀ láàrin babaláwo àti Ẹ oníṣègùn? dúró, mi ò mọ òǹkà tẹ́ mú. Kò sí òǹkà ń bẹ. Ẹ jẹ́ n wò. Ẹ lè wò. Eléyìí. Iná ẹ pé. Ẹ dúró, ẹ sọ. Ìbéèrè ni mò ń wò, mi ò rí òǹkà kankan. Mi ò rí i, èmi náà fẹ́ máa wò ó. Mi ò rí sẹ́, àbẹ́yìn rí. Mi ò rí òǹkà kankan bẹ́ẹ̀. Question. Láyé your question yẹn. Ó dà 587. Kí ni 587 ní Yorùbá? Mi ò mọ. Mo máa forí òǹkà jì yín. Ẹ ṣé, mo dúpẹ́ o. Kí ni ìyàtọ̀ láàrin babaláwo àti oníṣègùn? Babaláwo jẹ́
Kí ni Yorùbá eléyìí o? Hmm? Ẹ jẹ́ n kọ́kọ́ sọ nǹkan tí oníṣègùn jẹ́. Kí ni? Oníṣègùn Hmm. bíi mo mọ̀ ọ́ but Lábí yọ bọ̀tì. Ẹ dúró tán, ẹ má jẹ. ẹ jẹ́ á lọ sórí ìbéèrè mi. Ẹ dúró. Ẹ ti yọ owó méjì lórí kìíní mi. Tó dà pé torí mò ń bá yín ṣeré ni. Kí ni babaláwo, kí ni oníṣègùn ẹ̀ tí ì sọ? Ó ti tán. Ah, Ẹ jẹ́ ká lọ sí ní sùúrù, ìbéèrè ní mi. sùúrù. Oníṣègùn, oníṣẹ́ oògùn. Babaláwo ló máa ń dífá. Oníṣègùn máa ń ṣiṣẹ́ oògùn. ìwòsàn fúnyàn. Bẹ́ẹ̀ni, Ẹ ẹ ti sọ. mo ti sọ, ẹ gbà béèrè. Irọ́ o. Ó dà. Mo bù yín. Ẹ̀bù mi ti báwo? Irọ́ o. Kí ni? Ẹ jẹ́ n wò. Ẹ jẹ́ n wò. Ó yá. Ẹ jẹ́ n wò. 476 tí Yorùbá bá ní bá sọ pé ó dára bí egbin, kí ni egbin? Ṣùgbọ́n ẹ ti gbọ́rọ̀ yẹn rí tó bá léèyàn dáa bí egbin. Ẹ máa ń gbọ́ dáadáa. Kí ni egbin? Ìgbà ní mi ò mọ̀ sẹ́. Ṣé màá wá máa purọ́ ni lórí kíní? Ẹ ti gbọ́ ètù rí? Ta ló lówó yìí? Owó yín tó kù ni. Ó dáa. Owó yín tó kù ni. Jẹ́ ká pín sí, jẹ́ ká ṣẹ. Bá mi fún mi ní mi. Jẹ́ ká ṣẹ. Kó lè pọ̀. Egbin, antelope. Pé ó. Wọ́n ní ó dàbí ara egbin máa ń dán. Antelope ni egbin. Òun náà ni etu ìgalà. Mo ti yé mi sìn, ẹ ṣeun. Ó yá. Owó yín kù 1,50. Ìlú wo ní ilẹ̀ Yorùbá ni omi tútù àti omi gbígbóná ti pàdé? Ìkọgòsì Èkìtì. Ìkọgòsì Èkìtì. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ gan. Kí ni ìdojúkọ téèyàn máa ń rí ní ìdí iṣẹ́ agbẹjọ́rò? Àwọn èèyàn ìgbà míì wọn ní fẹ́ sanwó. Wọ́n lè wá bá ẹ ìgbà tí wọ́n bá nídìí ìrànlọ́wọ́ ẹ̀. Bá mi yọ nídìí. Ó dáa. Ẹ̀yin náà má béèrè ìbéèrè mọ́. Ẹ jẹ́ ká máa ṣe àwọn ìbéèrè tó wà nínú ìwé. Ẹ má bá mi sọ ọ̀rọ̀ ọ̀rẹ́ mọ́. À ń sọ̀rọ̀ ni. Irọ́. À ń fọ̀rọ̀ wérọ̀. Ẹ ti dín owó mi kù. Ó dáa. Wọ́n ti gbà yẹn. Àbí kí n bù yín ni? Owó yín ni, ṣé fẹ́ bù mí ni? Nínú ètò ẹbí ní ilẹ̀ Yorùbá, kí ni Yorùbá ń pè have siblings from the same mother. Bẹ́ẹ̀ni. Kí ni Yorùbá ń pè wọ́n? Tẹ̀gbọ́n-tàbúrò náà ni wọ́n. Àwọn ọmọ bàbá kan náà ń pè ní ọbàkan. Kí ni ọmọ ìyá kan? Wá ti parẹ́ kù díẹ̀. Ẹ parẹ́. Parẹ́. Iye kan. Láti yọ òkè yẹn. Ìgúnpá ni iye kan. Ìgúnpá ni iye kan. Ó dáa. Ṣé ẹ mọ àròsọ yẹn? Iṣẹ́ lògùn ìṣẹ́. Ẹja kà. Iṣẹ́ lògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Tí a ò bá rẹ́ni fẹ̀yìntì. Bí ọ̀lẹ là á rí. Bí àgbá rẹ́ni gbẹ́kẹ̀lé. À á tẹra mọ́ṣẹ́ ẹni. Ìyá rẹ lè lówó lọ́wọ́.
bàbá rẹ̀ lè lẹ́sìn lẹ́ẹ̀kan tó bá gbójúlé wọ ó tẹ́tọ́ mo wí fún ọ apalára ìgúnpá niyè kan bí ayé fẹ́ ọ lónìí bí o bá lówó lọ́wọ́ ni wọ́n á fẹ́ ọ bódọ̀la àbí tó bá wà nípò àtàtà ayé ọ sí tẹ̀rín jẹ́ kó dẹni tí ń rágó kó wá rí báyé ṣe ń yínmú sí ọ ẹ̀kọ́ sì tún sọ ní dọ̀gá múra kí o kọ́ dáadáa tó bá rí ọ̀pọ̀ èèyàn tó ń fẹ̀kọ́ ṣẹ̀rínrín dákun má ṣe farawé wọn o ìyà ń bẹ fọmọ tí ò gbọ́n ẹkún ń bẹ fọmọ tí ń sá kiri má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ ń lọ ó yá ó pàtẹ́wọ́ fún mi ni ó yá. mi ò lè gba eléyìí o. ẹ lè gbà. tí Yorùbá bá sọ pé bu ẹnu àtẹ́ lù ú. bu ẹnu àtẹ́ lù ú. kí ló túmọ̀ sí. kí ló túmọ̀ sí. mi ò mọ̀ mi ò lè purọ́ fún yín o. kéèyàn bàjẹ́ kéèyàn kó tẹ́ńbẹ́lú ẹ̀ wọ́n ní abẹnu àtẹ́ lù condemn it. ó yá o ti yọ. owó sì kì í síbẹ̀ 20,000. kí ló sọ. kí ni Yorùbá ń pè irú locust beans nìyẹn irú ṣùgbọ́n velvet beans devil's beans ok ó ti rí bó ṣe yẹ. bá mi yọ òkè yẹn. kí ni wọ́n ní kò níbì kan àgbámú. kí ni tó máa jẹ́ kí ara máa yíyan yẹn. bẹ́ẹ̀ ni. ó ti sápá mi lórí o. mo bù yín. bá mi yọ. ó ti ń sún mi o. ó yá bá mi fún wọn. ó yá. mi ò lè gbé gbèsè lọlé lónìí o. ó yá ó kù mẹ́ta méjì ó yá. at least. at least fi àtìyẹn sí fi àtìyẹn náà sí at least mo gba ilé ìtẹ̀sọ̀gbẹ̀ yìí o. a lè máa sọ lórí. a máa wá yọ náà. ẹ má yọ. mo gbọ́. ó dáa. màmí yọ ẹ lè mú. ó yá kí ni. kí ni àkọlé orúkọ ọba ìlú Ẹ̀gbá. Aláké nìyẹn. Aláké. ẹ pàtẹ́wọ́ ẹ ń jowú ni ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ o. ṣó rọrùn ni. kò rọrùn rárá. ọgbọ́n la máa fi gbélé yìí o. èwo. kí ni Yorùbá ń pè. procrastination kí ni. pé èèyàn fẹsẹ̀ falẹ̀. gbéwúrẹ́ fẹsẹ̀ falẹ̀ a ní ohun tó ń wá ire ní tèmi ti yẹ ó yá àbí bádì yẹ fẹsẹ̀ falẹ̀ adìyẹ ni ó yá. mo ti sọ. rárá. àfojúdi. rárá. ó ti gbìyànjú o. ìfènídọ́là. mi ò tiẹ̀ lè mọ̀. ìfènídọ́là ìbéèrè tó gbẹ̀yìn. kí ni. kí ni Yorùbá ń pè ní ẹ̀lírí. wọ́n ní ó ń ṣiṣẹ́ bí erin mọ̀wé yẹn wọ́n ní ó ń ṣiṣẹ́ bí erin ó ń jẹ̀jẹ̀ ẹ̀lírí. ìyẹn máa jẹ́ nǹkan tí ò tó nǹkan kan àbí. kò tó nǹkan kan kí wàá ní ẹ̀lírí yẹn. mi ò mọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. eku yẹn kéré ó máa ń kéré ẹ̀lírí ni Yorùbá máa ń pè. ẹ ṣé. ẹ̀yin náà ẹ ṣé o. kíkí la wá kí n bí o. ṣé yẹ ká fún ọ lẹ́bù ṣé ẹ fẹ́ràn eléyìí. owó mo fẹ́ o. a máa fún yín lẹ́bù ẹ máa fi eléyìí. eléyìí náà fìlàní dídé
eléyìí ẹ máa fi mu omi, eléyìí ẹ máa fi mu ògì. àgbà ògbé síbẹ̀. ẹ ṣe púpọ̀. ẹ ṣe o. ọgbọ́n inú mi ò dùn. ẹ̀yin lẹ gbà béèrè. ok. mi ò. ẹ ṣe gan. olófòfó. adúgbò Ọlọ́run tó tún yẹ ká ṣe tó yìí ní ayọ̀ àtàlàáfíà. tẹ́ bá fẹ́ kópa lórí ètò Má Sọ Òyìnbó ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí kó tó dìgbà míì ire o. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, kamari, Má Sọ Òyìnbó ń bí. Kamari, kamari, Má Sọ Òyìnbó. Kamari, kamari, Má Sọ Òyìnbó ń bí. Kamari, kamari, Má Sọ Òyìnbó. Má Sọ Òyìnbó, má ṣe sọ Òyìnbó. Ká lè jọ máa lo èdè mi ni ó sọ. Má Sọ Òyìnbó.